Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdún bí, ṣàlàáfíà làbá gbogbo lé. Bẹ́ẹ̀ ni, Yorùbá nation ni ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Lọ́wọ́ yìí ara nǹkan tá à ń sọ rèé. Àṣírí ti wá tú báyìí. Ara nǹkan tá à ń sọ rèé. Ṣèbí gbogbo ọmọ ìlú ló ń pariwo wípé bẹ́ẹ̀ bá ṣe mú àwọn bókobòko kan máa pa wọ́n. Tẹ́ bá ṣe mú wọn, ẹ máa pa wọ́n. Ẹ má máa jù wọ́n sí àárín àwọn ọmọ ìlú mọ́. Ẹ má máa sọ pé ẹ fẹ́ dà wọ́n sí àárín àwọn sójà. Pé káwọn náà kan pé wọ́n ti di àtúnbí. Lóríṣiríṣi. Àwa gan tẹ̀ ti mọ̀ àwọn tí wọ́n ní ọgbọ́n, àwọn tó ní òye. Wọ́n ti mọ̀ wípé gbogbo àrékérekè tí wọ́n ń dá lórí pé wọ́n ti de-radicalize wọn ni o. Pé wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, wọ́n ti dàtúnbí ni o. Irọ́ náà ni gbogbo ẹ̀ bá dé. Àwa náà mọ̀ pé ọ̀nà àti ba ìlú jẹ́, ọ̀nà àti máa pa àwọn èèyàn nípakúpa, òun náà ni wọ́n ń wá lórí pé a ti de-radicalize wọn o. Wọ́n ti dàtúnbí o, wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. Níbo ni gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀? Ṣó wà nínú constitution pé ẹni tó ti pààyàn pé kán filẹ̀ kó máa lọ láyọ̀ àtàlàáfíà? Ṣó wà nínú constitution? Àbí ó wà nínú constitution pé agbésùmọ̀mí tó ti ṣe oríṣiríṣi àwọn ìwà ìbàjẹ́ pé kán ṣàfilẹ̀ kó kàn máa lọ bẹ́ẹ̀? Ṣùgbọ́n lọ́rọ̀ àwọn Fúlàní nìkan ni wọ́n ti dá gbogbo ẹ̀ padà, tán yí padà tí gbogbo oríṣiríṣi ń ṣẹlẹ̀. Níbo là ń lọ lọ́wọ́ yìí? Àwọn sójà wọ́n ti jáde o. Àwọn sójà ti sunkún síta, wọ́n ti pariwo pé pé wọ́n ń pa àwọn ní ìpakúpa. Ṣèbí àwa náà ti sọ. Àwọn sójà tó tọ́ là ń sọ̀rọ̀ wọn yìí o. A sọ̀rọ̀ àwọn sójà àwọn bókobòko tó ń jù sáàrin sójà o. Àwọn sójà gangan tá a mọ̀ pé sójà làwọn eléyìí tó ń jà fún ìlú tí Ọlọ́run yàn láàyò pé kí iṣẹ́ tẹ̀yìn gbà rèé, kẹ́ máa dáàbò bo àwọn ọmọ ìlú. Kò ń ṣe àwọn bókobòko tí wọ́n jù sáàrin ìlú pé kí wọ́n wá máa pa àwọn ọmọ ìlú o. Àwọn yẹn kọ́ là ń sọ o. Now tó ti wá yé yín báyìí, àwọn sójà tí wọ́n gbádùn wọ́n ti jáde wípé pé àwọn ò ní gbà pé ó ti wá dojú ẹ̀. Pé gbogbo bí wọ́n ṣe ń pa àwọn ǹjẹ́ gbọ́, wọ́n ní pé gbogbo bí wọ́n ṣe ń pa àwọn, pé àwọn kan tí wọ́n gbẹ̀yìn tó ń gbẹbọ jẹ́ tó ń gbẹ̀yìn bẹbọ jẹ́, àwọn ni àwọn ń bá wí pé wọ́n pọ̀ láàrin àwọn o. Pé àwọn fẹ́ yọ wọ́n jáde gálá báyìí. Pásìkò ti tó láti máa yọ àwọn tí wọ́n ń ṣara wọn, tí wọ́n kàn fojú jọ wọ́n ṣùgbọ́n wọn ń ṣe sójà. Kán kàn wá dàpọ̀ mọ́ wọn. Wọ́n da àwọn kàńdá sínú ìrẹsì, ó ti yé yín. Àwọn tí wọ́n wá dàpọ̀ mọ́ wọn lára àwọn tá à ń sọ, àwọn bókobòko tí wọ́n dàpọ̀ mọ́ àwọn sójà. Àṣé ó nídìí láti máa pa àwọn sójà ni. Àwọn sójà ti jáde tán báyìí, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sunkún pé kí àwọn ìjọba kan wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn máa wá nǹkan ṣe fún ara àwọn. Àwọn máa yọ wọ́n jáde gálá ni o. Látorí àwọn ọ̀gá títí dé àwọn ọmọṣẹ́ tó jẹ́ pé wọn kì í ṣe lára wọn ṣùgbọ́n bókobòko ní gbogbo wọn tó wá jù sáàrin àwọn. Pé bó ṣe ń pa àwọn báyìí pé ó ti tó gẹ́. Wọ́n ní pé àwọn tí wọ́n wá jù sáàrin wọn yìí, àwọn ni wọ́n ń fún àwọn agbésùmọ̀mí, àwọn ló ń fún àwọn bókobòko, àwọn ló ń fún wọn ní information nípa àwọn tó dẹ̀ fẹ́ ń pa àwọn, tó ń pa àwọn ní ojoojúmọ́, tó ń pa àwọn bí ẹdìyẹ. Lọ́wọ́ yìí ó ti wá dojú ẹ̀. Ṣèbí àwa náà bàtà ń pariwo ń gbà yẹn pé ẹ jẹ́ ká pínlú yìí o. Ẹ jẹ́ kí ó rí báyìí o. Kí oníkálukú máa lọ́nlẹ̀ o. Àwọn sójà yìí tí wọ́n ń sunkún sìn, ẹ̀yìn yìí náà lẹ máa pa àwọn aráàlú. Gbogbo wa la rántí nǹkan tó ṣẹlẹ̀ ní during EndSARS táwọn ọmọ ìlú tó ń jáde tán tó wá fi ẹ̀hónú wọn wọ̀n. The next thing, ẹ̀yìn yìí náà lọ rán tí wọ́n wá yìnbọn fún àwọn ọmọ ìlú. Àwọn kan ti ní pé ó ti pẹ́ táwọn bókobòko ti wà láàrin àwọn, pé àwọn bókobòko àárín àwọn náà wá ń ṣiṣẹ́ yẹn. Ṣèbí ẹ̀yin náà ti rí bí tí gbogbo ẹ̀ ń lọ báyìí. Olóyè Sunday Igboho pariwo títí tí gbogbo ọmọ Yorùbá pariwo títí tí wọ́n ní pé ẹnu wa ń rùn. Now ó ti wá ń kan everybody. Ṣé rí pé àwọn sójà ń sìn wọ́n ti ń jáde.
àwọn náà ti ń sunkún. Ó ti wá fi hàn wípé bá ṣe ń pariwo pé wọ́n Nàìjíríà kò lè gbé wa débi kankan pé kán pín ìlú yìí, òun ni nǹkan tá a fẹ́. Ó ti wá di dandan sìn, gbogbo wọn náà ti wá rí ìdí tí a fi ń pariwo. Gbogbo àwọn sójà tó ń jáde sìn, ṣèbí wọ́n ti ń pa gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin náà ti wá rí i pé àṣé nǹkan táwọn ọmọ Yorùbá nation ń sọ ń gbà yẹn, àṣé ìdí rèé tí wọ́n fi jáde tán. Àwa ti sọ, ìwọ tó bá yìí wà ńbẹ̀ tó bá yìí ń believe pé 2027 pé ìbò ni problem ẹ, ìwọ dẹ̀ ló wá mọ̀. A ti pariwo títí, àwọn ọmọ Yorùbá gidi ti bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹ fi olóyè Sunday Igboho lẹ̀ kó wọlé tán. Ẹrú àwọn ará bíi ní agbára. Àwọn ọmọ tán ti ready àti jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, ẹrú wọn lágbára, ẹ support wọn. Nítorí pé bó ṣe ń lọ sìn, ẹ̀yin sójà tẹ wà ń bẹ̀, ẹ̀yin náà lè máa mọ àwọn èèyàn burúkú tí wọ́n dàpọ̀ mọ́ yín. Eléyìí tí gbogbo wọn jáde báyìí, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo pé pé àwọn sójà tí a ní lọ́wọ́, àwọn ọmọ sójà gidi tó jẹ́ pé nígbà tí sójà jẹ́ sójà, pé àwọn máa jáde lọ sí ìlú míì tán máa lọ ràn wọ́n lọ́wọ́ tán bá ní ìṣòro, tán máa send àwọn sójà wa lọ sí other countries kán lọ ràn wọ́n lọ́wọ́ during their war period, and then tó yẹ pé at the end of the day tán máa lọ bá wọn máa tún fún wọn ní medal pé pa àwọn sójà Nàìjíríà yìí pé wọ́n good, tán máa lọ tán máa win ní war, tán máa ṣe oríṣiríṣi, tán máa tún padà wálé, tán máa fún wọn ní oríṣiríṣi medals, ẹ̀bùn pé ẹ kú re, ẹ káàbọ̀, ẹ kú iṣẹ́ takuntakun tán máa lọ ṣe ní outside the country. Àwọn sójà yìí ni wọ́n wá ń padà wá sí ìlú tí àwọn agbésùnmọ̀mí lásán lásán wọ́n wá ń pa wọ́n bí eṣinṣin, wọ́n wá ń pa wọ́n bí ẹdìyẹ, nítorí wípé àwọn kàńdá ti wà láàrin wọn, nítorí pé wọ́n ti mú àwọn bókobòko, wọ́n ti jù sáàrin wọn. Ìdí tán dẹ̀ fi jù wọ́n sáàrin wọn ò ju wípé kí wọ́n pa gbogbo wọn tán, so that from there wọ́n á lè tètè reach àti pa àwọn ọmọ ìlú, nítorí wọ́n ti mọ̀ pé àwọn sójà yìí àwọn ni wọ́n ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ìlú. Ṣùgbọ́n Elédùmarè jù wọ́n lọ, nítorí pé wọ́n ní plan. Àṣírí ńlá ló tú yìí o, àṣírí ńlá ló tú yìí o. Meanwhile àwọn sójà ti wá jáde pé àwọn ò ní gbà, pé àwọn ò ní jẹ́ kí kíní continue, látòrí àwọn ọ̀gá tó ń pera wọn lọ́gàá títí dé àwọn ọmọọṣẹ́ tó jẹ́ pé àwọn bókobòko ni gbogbo wọn tán wá jù sáàrin àwọn tán dẹ̀ ń pa àwọn. Wọ́n ní àwọn ni wọ́n ń fún àwọn agbésùnmọ̀mí ní information tó fi jẹ́ wípé wọ́n máa pa àwọn ní ojoojúmọ́, pé ó ti wá sọ àwọn páwọn òde ò lè wá máa kú anyhow. Pé tẹ bá wò lọ títí tẹ bá wò lọ tẹ bá wò bọ̀, gbogbo àwọn tí wọ́n ń pa bàbá oníbàbá ni wọ́n. Àwọn sójà tó ń pa bàbá èèyàn ni wọ́n, ọkọ èèyàn ni wọ́n, ọmọ èèyàn ni wọ́n. Àwọn èèyàn ẹlẹ́ran ara náà bíi tiwa náà ni gbogbo wọn. Kí ló wá dé tó fi jẹ́ pé wọ́n máa pa wọ́n ní ìpakúpa? Ó tiẹ̀ wá dà bẹ́ẹ̀. Lọ́wọ́ yìí gbogbo wọn ti ní àwọn ti ṣetán láti yọ wọ́n bíi dìgá àwọn ọ̀tá àwọn tí wọ́n jù sí àárín àwọn. Ọ̀tá pọ̀. Ìdí táwa náà fi ń pariwo pé Yorùbá nation yìí ẹ bá wa gbárùkù tì, ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè Yorùbá wa. Ó dá wa lójú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n wà nínú Nigerian army tá à ń sọ̀rọ̀ wọn yìí. Ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa, kí ìsinmi bá lè wà. Nǹkan tí olóyè Sunday Igboho ń jà fún rèé. Kí gbogbo yín náà kí ẹ tètè bá wa wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Bọ́n ṣe ń pa yín yìí kò dáa. Bọ́dẹ̀ ṣe ń ṣe yìí ó ti yé gbogbo wa. Wọ́n fẹ́ gba ilẹ̀ ni. Ìdí rèé tí wọ́n fi ń jù wọ́n sáàrin yín, so that wọ́n á lè mú yín balẹ̀. Tán bá ti mú àwọn sójà balẹ̀, wọ́n á lè ráyè àwọn aráàlú. Àfi kí Elédùmarè gbà wá. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni àní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ́ o, ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹnàwọ̀. Ẹni tó bá ní a máa bọ̀, òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.